Sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí. I'm a broadcaster, and I love praising God. Just a 2-minute, please, if you don't mind. For those that know that after God, it is God. Kí wọ́n jọ kọ́kọ́ fún mi ní ìṣẹ́jú méjì káfí dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọmọ ní ìwọ̀n bọ́lá òṣè tó lóye yìí tó lọ́wọ́ wá tóbi dáadáa. Àwọn tó ní fìlà lórí àṣìfìlà fún ọba tí wọ́n kọ́ ikú àti ìwé wà lọ́wọ́ ẹ̀. Àrí ìlú àti ilé náà ló ṣòro àìlú tí ò lè kú àìsà tí ò lè ṣe òun ní ìwà ìtì bíbàbẹ́ alágbára náyé alágbára náà òun lè ṣe ìlú àṣìkọjọ òwúlà àlèkùn lè ṣe àlèṣe lèwe àwíwá ìrẹ̀lẹ̀ àsọ̀rọ̀ ayẹyẹ ìdákẹ́dájọ́ dáàbì má gbàgbé sọ́ni má tó.